kẹtàn tó sọ̀rọ̀ dáradára káwọn ti kó ya ọ̀gbádùn kí ló ń ṣe ọ́ abọ́ ọmọ tó ń ṣe ni kó ló máa pé ẹ̀fílẹ̀ sẹ́wọ̀n pé bá ṣe kó ya ọ orí rẹ̀ ó ti kọ́kọ́ sí iná pé so nígbà tẹ́yìn bá wa káàmù rẹ̀ dáhùn pé náà tó ṣẹlẹ̀ báyìí ni ẹ̀rí pé orí rẹ̀ ó pè wá ni gẹ́gẹ́ bí Lárúbáwá yẹn aróko tọwọ́ nu mọ́ṣáláṣí ó sì rárá wábì kan nu mọ́ṣáláṣí lọ́ba bọ́ sókòtò ní bá ń tọ̀ àwọn sọ̀hábà ni kí ló ṣe ọ́ ìtọ̀ àbí ńlá abọ́fẹ́ tẹ́ni Ànábì ni la tuzrimu ẹ má sẹ́tọ̀ máa ń di o ẹ má sẹ́tọ̀ ẹjọ́ tọ̀ gbádùn subhanallah ẹ wo méjèèjì àwọn kan ní tọ́ ọ bá sọ̀rọ̀ ń bẹ́ o tọ́ ọmọ tọ́ bo Ànábì sìn ẹ má sẹ́tọ̀ máa ń di sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni sàhábẹ́ mi Muawiya ibn al-Hakam radiyallahu anhu ó ní mo ẹsẹ̀ gba Islam mo sì ti mọ̀ pé téèyàn bá sín tó bá sọ pé alhamdulillah àwọn sọ pé kí ni yarhamukallah a máa ń bá sọláàtì lọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam jọyìn lẹ́nìkan bá sín lórí sọláàtì wọ́n bá ní alhamdulillah ìgbọ́kẹ́nìkan kan sọ̀rọ̀ ẹ̀ bá ní yarhamukallah sẹ́wọ̀n kó sẹ̀sẹ̀ gba Islam ó ní bí mo ṣe wí bẹ́ẹ̀ tà wí bẹ́ẹ̀ báyìí ẹni tí ń bẹ níbi apá ọ̀tún mi ọkàn ó fapá rẹ̀ gún mi ó tó tẹ̀ mí mọ́lẹ̀ ẹni tó wà lápò òsì náà tó gún mi òun náà tó tẹ̀ mí mọ́lẹ̀ òun àwọn kékeré ni mo ṣe o nígbà wọn parí sọláàtì alẹ́ bá ní ta ló sọ pé yarhamukallah mo bá ní èmi ni ó ní anabi galọ́la ó ní kò bú mi kò fapá gún mi kò tẹ̀ mí mọ́lẹ̀ kò mọ́ mi lójú subhanallah so torí ẹ̀ báwọn kan bá lé kẹ́nìkan rọ̀ ilé àfẹ́rí balance àmọ́ tọ́gà bá lé táwọn ọmọ ọ̀dọ́ náà lé ní ríyàn kankan pèsè ẹ̀sìn Islam yìí sẹ́wọ̀n pé ẹni tó nímọ̀ náà nìsí ẹlòmíràn wá ṣèbéèrè àgọ̀ níbèrè tí ọba làákà ìmọ̀ tọ́ba ṣe ẹ̀yin ti kọ́kọ́ tírèèni ara yín kìí ṣe pàwọn náà ní sùúrù o à ń tírèèni ara wa ni o ẹ̀yin ti kọ́kọ́ tírèèni ara yín pé sùúrù ló yẹ ká ṣe o so àwọn ọmọ kí oyin kan táwọn ti wá wà kí lẹ sọ bàbá kí lẹ lọ ṣẹlẹ̀ kẹjẹrì bá àbí kí lẹ ń wí pé ṣe sùúrù kí ni ṣé mo ti ní ọ dáhùn ẹ gbọ́n tí wọ́n sọ ni so ìgbà tó ń bá ti sí nọ́mbà ẹ bá ní ẹ fi eléyìí lẹ́jàre kí lẹ sọ ń ti yín so pẹ̀lú báyẹn ẹ rí i pé introduction tẹ́lẹ̀ ti ṣe tó gbóná o ẹ̀rú ọba bàbá o nígbà tẹ́yìn bá wa mú àwọn àdájọ́ wa tẹ́ mú wa wàhálà kò ní gbàgbé so nítorí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ìgbà tí arákùnrin yẹn sọ pé mo rò pé ẹ yọ̀ǹda fẹ́mi kí n máa bá zina lọ mí lè fi zina lẹ̀ àwọn sọ̀hábà ti gbáyà kí ló ń sọ àbọ̀ gbádùn zina báwo anabi sallallahu alaihi wasallam ni ẹ fi lẹ̀ máa bọ̀ wá dọ̀ mi jàre fáwọn eléyìí lẹ̀ máa bọ̀ wá dọ̀ mi ìgbà tó wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi wa ni ṣé wọ̀ kó bá mọ́mì rẹ̀ ṣe zina ok ọmọ rẹ̀ ńkọ́ àǹtí rẹ̀ ńkọ́ rárá o àbúrò rẹ̀ ńkọ́ rárá o ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ bìnrin ó ní mọ́mì rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ó ní rárá ó ní Ànábì ní kí ló tún wá kù àwọn tí wọ́n ń bá ṣe zina mọ́mọ́ ẹnìkan làwọn náà ọmọ ẹnìkan làwọn náà àǹtí ẹnìkan làwọn náà àbúrò ẹnìkan làwọn náà ẹ̀gbọ́n àtàbúrò bàbá ẹnìkan làwọn náà ẹ̀gbọ́n àtàbúrò yẹ ẹnìkan làwọn náà kí ló wá kù ntí wọ́n fẹ́ kó fi lọ àwọn tiẹ̀ ó sì fi lọ ẹlòmíì wọn náà bá ní wà Ànábì mo ti wá kórìíra zina báyìí subhanallah so eléyìí ìmọ̀ akọ́nilẹ́kọ̀ọ́ látara kìlọ̀nù látara kìlọ̀ bí ẹnìkan nìsín tó yẹ pé ó ń ṣiṣẹ́ ìyẹ̀wò àwa wíwíwí ó wá lóhùn ní gbọ́ táwa sọ fún pé ṣé yóò wù yín
láti jẹ́ ẹni tó ṣe pé ń takò Ọlọ́run ń takò anabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá lórí lọ́wọ́ yóò ní kò ní kó wọ́n ń tẹ̀ ń ṣe yìí ẹ̀ ń takò Ọlọ́run ẹ̀ ń takò anabi ni nítorí pé iṣẹ́ ìyẹn ń wò ẹ̀ ń sọ pé rọ́ọ̀lọ́ Ọlọ́run pa ẹ̀ ń sọ pé rọ́ọ̀lọ́ anabi ń pa ni torí pé Ọlọ́run ní kò sẹ́ni tó máa ń tọ́pa máa fọ́lọ́ anabi sallallahu alaihi wasallam náà fi hàn wá kò sẹ́ni tó máa ń tọ́pa máa fọ́lọ́ ẹ̀yin sì sọ pé ẹ̀ máa ń tọ́pa mọ́ so ìkìlọ̀ ńlá ni pé sí ó sì tẹ́yìn lọ́rùn láti jẹ́ ni tí ó máa pe ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ tí ó máa pa anabi nírọ́ so ìkìlọ̀ ń bẹ ní ọ̀nà tá a fi tọ́ àwọn ọmọ wa ìkìlọ̀ gbogbo ẹni tó bá ní làákàyè kò ní í fẹ́ kó dìbà wí torí pé tó máa ń kíyàn lọ tó bá ti gbọ́ kò ní dìbà wí ẹbí Yorùbá náà ti sọ pé à ń pẹ́ lórí ìkúnlẹ̀ òsì má tẹ́lẹ̀jọ́ bá ti ma ẹjọ́ rẹ̀ lẹ́bi ẹni á kìlọ̀ fún kò tẹ̀síwájú pẹ̀lú ìwà àbàjẹ́ aburọ́mánà kò sí ìtumọ̀ fún pé ká nà torí ẹ̀ ìkìlọ̀ pàtàkì púpọ̀ àwọn ọ̀nà tá a lè gbà ṣèkìlọ̀ fáwọn ọmọ alákọ̀ọ́kọ́ òun náà ní ká pìtàn ìtàn tó ṣẹlẹ̀ rí báyà láyé ànábì sallallahu alayhi wa sallam àbí láyé àwọn ànábì tó ti síwájú àbí láyé àwọn sàhábà nítorí pé tẹ́ni tí ń pìtàn tó ti ṣẹlẹ̀ tó jọ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nìsín tó bá fi lè mọ ìtàn yẹn tó mọ̀ padàdà tó sì sọ ìṣẹ̀lẹ̀ yẹn bó ti ṣe ṣẹlẹ̀ gangan ẹ rí i pé ọpọlọ ọmọ yóò di tí wọ́n bá wí yóò dì mú ètò sì já ìdá nínú tó ń pàkíyèsí rẹ̀ sí yọ pàtì kò tiẹ̀ sí ọ̀nà kan tó tó yíyàn padà lórí àṣìṣe tí bá ń ṣe pẹ̀lú kìlọ̀ bí kìlọ̀ tá a ṣe gbọ̀nà pé a sọ ìtàn tó ṣẹlẹ̀ rí tọ́jọ́ ń tọ́ máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìsín nítorí pé ìtàn ó máa ń dúró lórí ju ọ̀rọ̀ lásán lọ tẹ́ bá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ níjọ́kan ẹnìkan wá bá nàbí sàábé kan ẹ rí pé dìímú yàtọ̀ sí kọjá pé wọ́n kàn ń ṣèkìlọ̀ lásán wọn ò líǹkì ẹ̀ mọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ rí ọ̀nà míì tá a tún fi lè kìlọ̀ fọ́mọ òun náà ni lọ́nà ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfikùnlukùn kẹpa kéèsì ọmọ wípé tọ̀ nǹkan tó ń ṣe yìí báyìí kí ni wọn náà rí sí tó rò pé tó ń ṣe yìí dáa toró ti fẹ́ sú èmi mọ̀ tí mo fẹ́ gbọ́ lẹ́nu tiẹ̀ náà wọ́n yóò lè jẹ́ ní tó dáa èmi ni mò ń kàn wò pé kò dáa ọmọ náà sọ̀rọ̀ yìí náà sọ̀rọ̀ eléyìí náà máa ń lapa púpọ̀ torí pé ẹ lè padà come to conclusion pẹ̀lú rẹ̀ tó náà padà gbà pé nǹkan tó ń ṣe ń kọ́ kò dáa tó náà bá sì ti gbà pé kò dáa a jẹ́ pé títẹ̀síwájú pẹ̀lú rẹ̀ ó túmọ̀ sí pé kò lárò jinlẹ̀. ẹlẹ́kẹta nínú ọ̀nà tá a tún lè gbà ṣèkìlọ̀ fọ́mọ òun náà ní ká ṣèkìlọ̀ fún pẹ̀lú àwọn àkàwé àmọ́ máwọn àkàwé wá àkàwé àwọn àpèjúwe lóríṣiríṣiríṣiríṣiríṣi tí ò ní í ṣe pẹ̀lú tàn àpèjúwe látara experience tá a ní in life so pẹ̀lú báyẹn ọmọ náà gbọ́ yọ gbà bákan náà ẹlẹ́kẹrin a lè ṣèkìlọ̀ fọ́mọ látara tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ìgbésí ayé wa ọmọ tá a bá wí tí ò gbọ́rọ̀ tá a ní kó ṣe báyìí tí ò ṣe tí ọkàn bínú kó wájú wa ọkàn lè ti torí pé òun bínú kọ́ lọ wọ mọ́tò kánò tí ò lọ rí kó n tẹ fẹ́ jìnnà sáwọn bàbá màmá yìí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ kò pẹ́ kó jìnnà pé bí bàbá àti màmá ọmọ kan náà ṣe máa bò náà wí nù yọkàn kó láti yànnà pàjá yọkàn mórílé Kòròdú tí ò dé rí ni bó ṣe wọ ọkọ̀ ńjọ́ nù tó bá ṣe déédéé accident mọ́tò tọ́wọ́ ọlọ́lẹ̀ mọ́tàǹkà gbogbo ẹ̀gbin náà ọmọ lọ ẹlòmíín náà tún lọ ẹ wá pìtàn fọmọ yín yóò mọ ṣẹṣẹ pọ̀ gan ni yóò mọ àrò pé Ọlọ́run ló yọ mí o bóyá bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ Kánò adúrú ọ̀nà
tólú ẹ bá ti kú ńkọ́, tólú ẹ bá ti ṣe kínní ńkọ́, yóò dì mọ́ ẹni ká dádì mi ó dáa kéèyàn máa gbọ́rọ̀ náà ni. So eléyìí pàtàkì kí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé wa torí ẹ̀ èèyàn ò lè train ọmọ tí ò bá lè experience. So àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ máa fi ṣàkàwé fọmọ yín, ọmọ náà padà dẹni tó ṣe kó sẹ́ǹsì gbogbo ń tẹ́ ń bá a sọ, èyí tí ò dánú wa rẹ̀ yóò fi sílẹ̀. kọ́lọ̀ ń bá wa tún àwọn ọmọ wa sí. tọ́ àmọ́ àwọn aṣíwájú wa rere o, àwọn lọ́nà kan tí wọ́n máa ń gbà tí wọ́n bá ń ṣèkìlọ̀ fọ́mọ. ọ̀nà yẹn ó dúró lórí ìpìlẹ̀ méjì. ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ni al-ikhlas, ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní al-mutaba'a. alákọ̀ọ́kọ́ òun náà ni pípé ẹni tí ń ṣèkìlọ̀ fọ́mọ òun náà gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé irú tóun ń kìlọ̀ fọ́mọ pé kó pàtì òun náà ti pàtì, irú tí ń kìlọ̀ fọ́mọ pé kó máa ṣe òun náà ń ṣe. eléyìí ló túmọ̀ sí pé wọn náà ní ikhlas. òun kìlọ̀ fọ́mọ kọ́ ọmọ máa fọwọ́ sí jẹun, ọwọ́ sí ni wọ́n sì fi ń jẹun. òun kìlọ̀ fọ́mọ pé tó bá ṣègbọ̀nsẹ̀ kó máa tábà, ìwọ ò sì ṣègbọ̀nsẹ̀ rí ńjọ́ kan kó tábà. báwo lọ́mọ sì wá fẹ́ rẹ́ kọ̀kọ́ ẹ̀kọ́ náà dà, kò sẹ́kọ̀ọ́ kankan lára rẹ̀. wọn kàn bá àsìkò jẹun fásìkò ṣòfò ni. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kìlọ̀ fọ́mọ, ẹ̀yin ẹ rí i pé ntẹ́ ń fẹ́ kọ́ mọ́ ṣeun ẹ̀yin gan alára ń ṣe, èyí tẹ́ ẹ fẹ́ kó ṣe kẹ́rì pẹ́ ti pàtì. bákan náà a gbọ́dọ̀ rí i pé ìgbà tá à ń kìlọ̀ fọ́mọ nítorí jọpọ́lọ́ rẹ lọ a gbọ́dọ̀ fi bá a sọ̀rọ̀. ẹ wá sí lẹ́vù ọmọ tẹ́ ń bá a sọ̀rọ̀. mashallah ẹ̀yin lẹ́kọ̀ọ́, ìmọ̀ pọ̀ lórí yín, ẹ sì gbédè dáadáa. ó ní iye tó lè yí ọmọ nù gbogbo ẹ̀kọ́ yín, ó níwọ̀nba tó lè gbọ́yé nù gbogbo èdè tó kún ẹnu yín. ẹ come to his level. tẹ́ǹbà ti ń bá a sọ̀rọ̀ pẹ̀lú èdè tó ṣe déédéé àgbọ́yé rẹ̀, yóò máa yé lẹ́ẹ̀kan náà yóò sì fẹ́ lò. eléyìí pàtàkì. tọ́ tẹ́ǹbà sì ń bọ́ ọmọ sọ̀rọ̀, ẹ máa bá a sọ̀rọ̀ níbà sọ̀rọ̀ ẹni tó jẹ́ ipò láàánú rẹ̀. ẹ má máa bá a sọ̀rọ̀ ń bá a sọ̀rọ̀ pé mi bàbá rẹ̀ kódà mo ju ọ̀gá rẹ̀ lọ. torí pé tọ́ ọmọ bá ti mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ ń ṣe yóò máa sá fún yín. àmì ẹ jẹ́ kó hàn ní ọ̀rọ̀ yín pé ẹ láàánú rẹ̀ ẹ ń fẹ́ kó dáa fún ni, ẹ láàánú rẹ̀ ẹ ń fẹ́ kó dáa fún ni. eléyìí máa jẹ́ kó ọmọ tètè gba ní téèyàn bá ń bá a sọ. tẹ́ bá sì fẹ́ kìlọ̀ fọ́mọ, ẹ máa wo àsìkò tó dáa o, ẹ máa wo àsìkò tó dáa. èsì kó ọmọ ti lọ látàárọ̀, ó ti dé ó ti rẹ̀ lẹ́wàá bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fún, ẹ ṣe sùúrù. èsì pé ọmọ ìdààmú kan wà wájú rẹ̀ níìsì, bí ọmọ tó ṣe pé ó ní ìdánwò wájú, ìdánwò tó yẹ pé àwọn bíi 100,000 ni wọ́n fẹ́ dùn kankan, bóyá jáàmbù. gbà náà lẹ́wọ́ alẹ́ fẹ́ kìlọ̀ fọ́mọ, ọpọlọ rẹ̀ ò ní gbọ́ níìsì. àdúrà lẹ́ẹ̀ máa ṣe fún níìsì pé kọ́lọ̀ ń jẹ́ ọ paasi. tọ́ ẹ lè lo àsìkò tó bá dàbí ìgbà tó máa yín tí ò bá gbádùn, àwọn àṣìṣe tí ń ṣe ẹ wàá máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a sọ. torí pé ńgbà tí èèyàn bá ń sáré èèyàn máa ń rọ̀ káwọn náà fi kíyè sára wa. ẹni tó yẹ pé tí máa ń jà ládùúgbò kò sẹ́ni tó lè là á. tí ò bá gbádùn kọ́ ẹ rí i pé gbogbo èèyàn ìní ò lè mú. tó lásìkò yẹn tẹ́ bá bá a sọ̀rọ̀ yọ gbọ́ yọ gbà. torí ọmọ wa tábà bá sọ̀rọ̀ a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn wà ń bẹ̀ nígbà tá a fẹ́ kìlọ̀ fún. a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn wà ń bẹ̀ nígbà tá a bá fẹ́ kìlọ̀ fún. àmọ́ ká máa bọ́ máa wí nígbà tó ọmọ bá ń ṣeré lọ́wọ́
àbí wájú àwọn aráàta kò lè so èso rere. A sì gbọ́dọ̀ ṣọ́ra níbi ọ̀pọ̀lọpọ̀ kìlọ̀ gbogbo àìkìlọ̀ ọmọ ò ní fẹ́ gbọ́ ọmọ o, ọmọ ò ní fẹ́ gbọ́ ọmọ, yóò ti sú ọmọ sójú ká máa kìlọ̀ fún ni lọ́ni wàhálà yẹn ti pọ̀ jù. Níjọ́ tó bàbá ti ń sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ màmá rẹ̀ ẹ ti tẹ́ nìyẹn o, èèyàn ti tẹ́ nìyẹn. Ẹlẹ́karùn-ún ó náà ní at-tarbiyatu bit-targhib wat-tarhib. Kárí àwọn èèyàn gbọ́ ọ̀nà dídẹ́rùbà wọn àti ṣíṣe wọn lójú kòkòrò. Ẹ máa dẹ́rùbà yẹn pé gbogbo wa là ń fẹ́ ká túnbọ̀ tán wọ́n dáa, gbogbo wa là ń fẹ́ kó dáa fún wa láyé, gbogbo wa là ń fẹ́ kó dáa fún wa lálùkìyàmà. A jẹ́ pé àmọ́ á sì kìlọ̀ fáwọn ọmọ gba ọ̀nà ṣíṣe wọn lójú kòkòrò kí wọ́n ṣe ń tọ́ da tí wọ́n fi rẹ̀sán tọ́ da, ká sì máa dẹ́rù bà wọ́n kí wọ́n jìnnà sí ti ọ̀dà kí wọ́n má bàa rí ti ọ̀dà. Eléyìí náà ó tún wà nínú ọ̀nà tá Nàbì sallallahu alayhi wa sallam tó máa ń gbà láti fi tún yàn sí. Ẹ wo àdìsí tá Nàbì sallallahu alayhi wa sallam ní man mata la yushriku billahi shay'an dakhala al-jannah. Ẹnikẹ́ni tó bá fi lè kú lórí pé kìí fi nǹkan kan sorogún sọ́lọ̀ yọ wà al-jannah. Targhib ni wọ́n ń pè léyìí, ìṣenilójú kòkòrò ni. Ìṣenilójú kòkòrò tó wà ń bẹ̀ ni pé bóò làwa náà ṣe ṣe tá a kú níjọ́ tá a bá kú láì jẹ́ pa àfi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìgbésí ayé wa. Ẹ tún wà àdìsí mi, Ànábì ní man mata yaj'alu lillahi niddan dakhala an-nar. Ẹnikẹ́ni tó bá kú lórí pé ń fi nǹkan kan sorogún fọ́lọ́run yọ wọ nánà ni. Eléyẹn tarhib ni wọ́n ń pè léyìn, ìṣẹ̀rùbani ni. Lórí irú àwọn àdìsí báyìí eléyìí tí ń ṣeni lójú kòkòrò ká ṣe tí ó jẹ́ àwa àlùjánnà tí sì ń ṣẹ̀rùbani ká ṣọ́ra níbi àti ṣe tí ó jẹ́ àwọ̀nà. Òun náà ni olùmọ̀ńlá al-Hafiz al-Mundhiri ni ló fi ṣe tírà rẹ̀ tá à ń pè ní at-Targhibu wat-Tarhib. At-Targhibu wat-Tarhib ó kó àwọn àdìsí jọ lóríṣìí méjì, àwọn àdìsí tí Ànábì sallallahu alaihi wasallam ti gbà wá níyànjú láti ṣe nǹkan tí ó jẹ́ àwa àlùjánnà, àtàwọn àdìsí tó ti ṣẹ̀rùbà wá níbi àti ṣe tí ó mú wa wọná kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná. Ìṣe ẹni lójú kòkòrò láti ṣe dáadáa, ìṣẹ̀rùbani níbi àti ṣàìdá, òun náà ń bẹ nínú àwọn ojú ọ̀nà tá a lè gbà láti tún àwọn ọmọ wa ṣe, ó sì ń bẹ nínú ojú ọ̀nà tá a lè gbà láti tún wa wọn ṣe, ó ń bẹ nínú ojú ọ̀nà tá a lè gbà tọ́mọ ó fi di ẹni àwòkọ́ṣe dáadáa. Ẹ rí at-targhib, ìṣenilójú kòkòrò láti ṣe dáadáa yẹn, ó jẹ́ ìpele kan eléyìí tó pàtàkì tó sì jẹ́ kò ṣeé má ṣe ní ìbẹ̀rẹ̀ gbésí ayé àwọn ọmọ wa tá a bí, nítorí pé àwọn iṣẹ́ tó ọmọ bá ń ṣe yóò ṣòro fún ọmọ láti ṣe níbẹ̀rẹ̀ ayé rẹ̀, yóò sì máa bùkátà kí ni nǹkan tẹ́ ẹ fi ṣe lójú kòkòrò láti ṣe àwọn nǹkan tí ń ṣe yẹn. Ntẹ́ ẹ bá rí láti fi ṣe lójú kòkòrò yẹn, òun ni ó mú ọmọ láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. Bí àpèjúwe, ọmọ tí ò ti máa fọ aṣọ ara rẹ̀ rí, tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní tírèènì rẹ̀ láti máa dáṣọ ara rẹ̀ fọ̀. Ọmọ tó ṣe pé ẹ máa ń nù lóúnjẹ ni, tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní gbóúnjẹ rẹ̀ fún pé kó máa dá jẹ. Ọmọ tó ṣe pé kò dá gbálẹ̀ rí, ẹ wá fi gbálẹ̀ lé lọ́wọ́ kó náà máa gbálẹ̀ yàrá àtọ̀dẹ̀, gbogbo nǹkan yóò ṣòro fọmọ níbẹ̀rẹ̀. Kí ni tẹ́ lè fi ṣe lójú kòkòrò
tí ò fi ní kágara tí ò fi máa ṣe. wọ́n ní tá à ń fi ṣe ni lójú kòkòrò oríṣìí méjì ni. ọ̀kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ni, oríṣìí kejì ẹ̀bùn. eléyìí tó jẹ́ ọ̀rọ̀ ẹnu àbí wà òun náà níbi kí èèyàn ṣe nǹkan kẹ́ wá fi hàn pé inú yín dùn sí, kẹ́ bí kẹ́ rẹ́rìn músẹ́ àbí kẹ́ gbósùbà fún pé ọ̀kárì, àbí kọ́ jẹ́ pé ọmọ yín kékeré yẹn gbé mára, àbí kọ́ jẹ́ pé ẹ fẹnu kò lẹ́kẹ̀ẹ́, abẹ́ dìímú, abẹ́ sọ dáadáa ń kọ́ àrẹ pé masha Allah la quwwata illa billah barakallahu fik. gbogbo ru àwọn eléyìí wọn bẹ nu tí máa jẹnu ọmọ ọdún yìí sì máa mú kọ́ ọmọ tún ṣerú rẹ̀ ńjọ́ mi. tọ́mọ bá gbá gbogbo ẹ̀dẹ̀ tí gbogbo ẹ̀ mọ́ ọmọ kékeré ó sì tún kó lẹ́yìn, ta ló gbálẹ̀ yìí ẹsẹ̀ bí gbàtẹ́ ẹ̀ mọ̀ lágbájá ni ló sì gbá tọ́mọ báyìí masha Allah la quwwata illa billah barakallahu fik. ó jowó lọ, ó jowó lọ fọmọdé, ọmọ tó máa sọ́njọ́ mi pé wọ́n tún gbà náà ni. tọ́ eléyìí jẹ́ báwọn. bákan náà apá kan nínú àwọn tó mà nípa education bá a ṣe train ọmọ, àwọn wò pé ẹ̀bùn owó àbí nǹkan kan ẹsẹ̀ òun ní level 2, tọrọ ẹnu àti gbígbé ọmọ mára àti rírẹ́rìn músẹ́ sí ẹjọ́ jẹ́ number 1. ẹ mẹ́jọ jẹ́ pé tọ́mọ bá ti ṣe dáadáa ẹ ra bisikíìtì fún ẹ bùn ní kíní ẹjọ́ ọmọ lórí ọ̀rọ̀ ẹ sì jẹ́ ọmọ lórí pé ẹ rẹ́rìn sí ẹ dunnú sí. lẹ́yìn rẹ̀ lẹ́padà sí bùn ọmọ lẹ́bùn, nítorí pé tó bá jẹ́ pé ẹ̀bùn owó àbí tó lè dowó lẹ́ ti bẹ̀rẹ̀ sí ní bùn ọmọ náà ẹ padà sọ ọmọdé lójú kòkòrò. níjọ́ tó bá ti ṣe dáadáa tẹ́ ẹ bá ti fún lówó tẹ́ ẹ bá ti ṣe kí wọ́n máa wọ pé kíni wọn ò sanwó sẹ́tì yẹn sí o kò sí wàhálà mi ní ṣe máa ń jọ mi. so àmọ́ tó bá yẹ pé ọ̀rọ̀ ẹnu ni kíní kan ni so ọmọ lè wá bá yín kó sọ pé dáàdi mi gbogbo lẹ́yìn mo ti gbá ńgbà tẹ́ ẹ̀ sí ń lé ìgbà tí ò rí pé ẹ fura ẹ wọ́n sọ pé ó tún gbá gbogbo ẹ̀ masha Allah la quwwata illa billah masha Allah ya waladi ẹ fún lọ́wọ́ kó náà bá yín lọ́wọ́ masha Allah ya waladi. ó ti tú ọmọ kódà ń jọ tẹ bá bùn lówó nítorí rẹ̀ gan yọ mọ̀ pé kí ni kò wọ́n fi ṣe yàtọ̀ sí tó bá pè lẹ́ẹ̀ kọ́kọ́ fi kọ́ ẹ wá ní masha Allah kọ́ ṣe lè jẹba o. tọ́ wọ́n ní tẹ́ ẹ bá tún fi à ń fúnyàn lẹ́bùn lórí pé ó ṣe dáadáa kọ́ ẹ̀bùn lé ayé ní ó fojú sí, kò ní retí ètò wà lọ́dọ̀ ọlọ. ẹ̀yin náà wo nínú láìfù wa ní ìsìn téèyàn bá ń ṣiṣẹ́ kan lágbèyàn ṣe imam wọ́n máa ń fúnyàn lówó oṣù sẹ́mi kí sọ láti yẹn kò sí má ṣe ní fóònù náà wọ́n tún wá ń fún lówó oṣù tó oṣù yẹn bá lè lọ pẹ́ lóṣù kan on the 15th kò tí ì gbowó oṣù sẹ́mi kí wọ́n ti pe sọ́láàtì ẹ̀ sì ti sọ pé 15 minutes lẹ́ẹ̀ máa filẹ̀ láàrin ìpèpè fún sọ́láàtì àti kọ́ọ̀mà láàrin ìgbà tó oṣù pẹ́ fún 15 days kí ni a rò pé ìmáàmù ọ̀sẹ̀ ìjọ mi gan fẹ̀ sí 1 hour láàrin al-adhan wal-iqama lọ́ máa ti sọ̀rọ̀ yọ sọ pé sólù ẹ gbowó oṣù ni ẹ̀sẹ̀ tá a fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ti gbogbo ẹ lọ ẹ dákun ẹ má bàa sọ eléyìí ó túmọ̀ sí tá a bá ti fi kọ́ra pé give and take ẹ̀sìn òní ní lọ́síwájú tọ́lọ́n bá mu wá alhamdulillah tí ó bá tún sí alhamdulillah torí pé táwọn arètí lọ́dọ̀ Ọlọ́run ju gbogbo rọ́bìṣì lọ eléyìí pàtàkì púpọ̀ jàmá ẹja kíì sára tọ́ tába tí wàá mọ gbogbo eléyìí báyìí a tún rí i pé à ń bùkátà láti jẹ́ pé agbọ́n ìdẹ́rùbani
a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé a tún ṣọ́ra sí nígbà tá a máa ń dẹ́rù bọ́ ma kákan máa jẹ́ ẹni tó ṣe pé a kàn máa sọ pé níjọ́ tí mo bá rọ́ ọ mú níjọ́ tí mo bá gbọ́ ọ mú níjọ́ ń ṣe bí eré nígbà tí mo bá mú ọ níjọ́ tí ẹ bá mú náà bẹ́ẹ̀ ṣe wọ́n á lù ní bá ń rẹ́rìn ṣéjọ́ tí ẹ bá mú mi náà nì mo ti ẹ̀ ṣe bí ní tẹ́ máa ṣe ni pé ẹ máa gbé ayùn sólú ẹ lọ́rùn ẹ máa rẹ́ ẹ á sọ pé jọ́tẹ́ lẹ́yìn náà bá wọn pé mò ń lu ọmọ tó báyìí tún rẹ́rìn ok kò sí wàhálà wọ́n lọ́ọ́ bá máyùn wá ní wọ́n bá gbé sọ́mọ lẹ́sẹ̀ pèsè mo sọ pé njọ́ tí mo bá mú ẹ sẹ́wọ̀n pé ṣètọ́ ni yọ ọmọ ti lọ díẹ̀díẹ̀ ní tí ègbé ọmọ lọ́rùn ṣé wọ́n bá ní gbogbo halẹ̀ wọ́n bá tẹ́ bá ti wá lo lẹ́vù tó ga jù nínú halẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ò ní gbọ́rọ̀ sí i lẹ́nu mọ́ ọmọ tó ṣe pé á padà nánà ni ẹ mẹ́jọ àfi nínà bẹ̀rẹ̀ so ẹ jẹ́ ká sí ọmọ wa lọ́mọ ojú bí ọba jọ ọmọ ojú kọjọ́ mẹ́nu nígbà tí ọba tó jọ mẹ́nu mọ́ láti wá bọ́ sórí ọmọ ẹgbà mọ́tò wáyé kọ́ ọmọ ẹgbà ńlá fi bẹ̀rẹ̀ sọmọ ẹnu kò ní gbọ́rọ̀ mọ́ àbí yẹ wàá mọ lójú ní ìsìn kékeré ni àyè má yẹrú ẹ̀ tẹ bá sì ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ gba tọmọ ọba tún gbọ́rọ̀ ẹgbà tó jùlọ lẹ́wà o káyọ̀ kò bókù ẹlẹ́nu kan lẹ́ wá kò gbọ́rọ̀ ẹ ra ẹlẹ́nu méjì tí ọba tún gbọ́rọ̀ ẹlẹ́nu mẹ́ta àmọ́ báyọ̀ wọ́n ti ń ṣe ẹlẹ́nu mẹ́rin tọ̀ tó díẹ̀díẹ̀ ní ọba di pé ẹgbẹ́ onírọ́mọ ẹ má kùn mọ́ ní ẹ bá ń wá àwa náà gangan la bà wọn ọmọ wa jẹ́ so bóyá àwọn bàbá wa bá ṣe train àwa náà náà káwọn bàbá yẹn wọ́n máa lẹ́gba tí wọ́n fi pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì gbàmí bàbá mi ti fi kọ́ òkè kò sí bó ṣe ṣẹ̀ láyé yìí tí gbogbo èèyàn bá bẹ̀bẹ̀ bàbá mi ò fààyè lẹ̀fẹ́ bẹ̀ nínú pé ẹ jẹ́ni tó ń train ọmọ dáadáa ni pé tọmọ yín bá ṣẹ̀ lóòótọ́ ẹ fààyè lẹ̀ fún pé gbẹ̀bẹ̀ àwọn ọmọ yìí nítorí sẹ́yìn ọ̀jẹ̀gba náà ni o ẹ sọ táwọn èèyàn fi gbọ́ ẹ dákun baba alágbájá ẹ má jẹ́ ọ̀jẹ̀gba ẹ forí jìn ọjà yìí àwọn màmá so ẹ̀yin sì ti mọ̀ lọ́kàn yín pé ẹ forí jìn náà torí pé tẹ́ ẹ bá sọ pé ẹ lù náà tẹ́ ẹ fọ́mọ lójú àbẹ́ rí nǹkan mẹ́ so pé ọ̀dà kò sí wàhálà kò sí wàhálà ó ti jiyàn ó ti jóúnjẹ alẹ́ tiẹ̀ tánu àwọn bàbá tó wà ń bẹ ẹ dákun ẹ má jẹ́ ọjọ́ kó ti jóúnjẹ alẹ́ rẹ̀ kí ló ṣe ó ṣe báyìí wọ́n náà má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin lẹ fa tí ó fi jóúnjẹ alẹ́ lálẹ́ yìí o ẹ jẹ́ kí ọmọ mọ̀ pé ẹ wà flexible kọ́ máa jọ pé final is final ọ̀jẹ̀gba náà ni bẹ́ẹ̀ làwọn bàbá mi máa ṣe ọmọ wa ní fẹ́ wọlé bàbá wọn kọ ọmọ wo ni ò tí wọlé wọn fẹ́ tilẹ̀kùn lẹ́nu sígínà tí wọ́n fi ránṣẹ́ ó ti yí ọmọ náà sẹ́nìkan wà ń ta ni gbogbo èèyàn ti wọlé àwọn ìyàwó ní dáhùn lágbájá ń kọ́ àmọ́ ibi tó ń wà ó ti lọ gọ́ tọ́ba ṣèèṣì wọ ibi tí bàbá rẹ̀ ó ti mú tí bàbá bá tilẹ̀kùn báyìí sẹ́mi kọ́ àwọn ọmọ mi náà àmọ́ ibi tí wọ́n ti rákì dáhùn ó lè já nǹkan kan nínú ojú rẹ̀ kó fi sórí pé kó lè gbàgbé àwọn wa sọ ó tó bẹ́ẹ̀ àrántí náà ni tó sábà wà ráru ọmọ mú ẹ ti tilẹ̀kùn kò síbi tẹ́nìkan fẹ́ gbà wá bẹ̀bẹ̀ mọ́ ẹ dákun ẹ má pọ̀ ọmọ ọlọ́mọ so torí ẹ gbà wọn yóò tún wá nípa so bàbá èèyàn náà ti nàyàn bẹ́ẹ̀ wọ́n ti nàyàn bẹ́ẹ̀ wọ́n ti nàyàn bẹ́ẹ̀ bó lẹ́yìn sẹ́fẹ́ kó náà rí yóò sì ọmọ lò torí ọ̀nà ọmọ sọ pé bàbá mi ọkọ mi báyẹn tí wọ́n bá ṣe nǹkan tí bàbá bá ní jẹgba náà ni wọ́n náà jẹgba sẹ́wọ̀n kó ti gba tírénì nù bẹ́ẹ̀ náà làwọn ọmọ lẹ́kẹ́ o nàtàwọn mọ̀álìm tí wọ́n ti yàkà lúlù náà ni àmọ́ bọ́yá èèyàn ò lè máa kí ó láì jẹgba so wọ́n máa lu ọmọ lóko lóní àfi bí gbà tí yẹn lu bára pààkó gbẹ́gbẹ́ lórí ànàkùn bí nàkùn yìí náà nípa so èèyàn ó ti jẹgba bàjẹ́ jù ókè ẹ wá tírèènì àwa náà ti di mọ̀álímùn sẹ́rù kó àwọn náà lànà àní lànà o mahma yakunil murabbi yakunil murabba
báwọn mọ̀álìm bá ṣe rí lọ́mọ kí ó náà rí ìdí nu tó fi jẹ́ pé ẹgbẹ́ wọn lọ́wọ́ àwọn mọ̀álìmù láyé yìí torí àwọn mọ̀álìmù wa bá ṣe lù àwa náà nù sòtẹ́ ẹ bá fẹ́ gbẹgbà kúrò lọ́wọ́ yín gan ó tún máa hún yín ẹ mọ̀ pé kinní kan ẹ lóòzù kinní kan ò sí níbì ó yẹ kẹgbọ́ wà lọ́wọ́ ni gbọ́n ṣe tírìnì àwọn èèyàn náà làwa náà ń ṣe ó ti yẹ ká yí padà ká gbà pé àwọn bàbá wa wọ́n ṣàṣìṣe lágbọ́n lólù àwọn mọ̀álẹ́múnà wa wọ́n ṣàṣìṣe ń pa nínà kò yẹ kó jẹ́ pé níta wà fi kọ́ntínú nù torí pé ọmọ tẹ́ ń sọ pé ẹ lù náà ni ẹ sì lù irú àwọn ọmọ báwọn wọ́n máa ń padà yà pàǹlẹ̀ ni ọmọ alẹ́ kí ó náà tọ́ pé lúlù ni àkọ́kọ́ òun ní fojú rẹ̀ wọ ẹ̀yin mọ̀álẹ́mú yẹn wọn ò sì ní ṣàdúrà fún yín tí má kàn sojú ayé ló kù pẹ́yìn lẹ àwọn tó kọ́ àwọn kí o àwọn tó ṣe kí o tí ó tún máa fọkàn tún sọ pé kí o kí lọ́kọ́ mi wọ́n kàn lù yàn wọ́n fẹ́ pààyàn ìkà so gbogbo orú àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àtúnṣe so àwọn ọ̀nà márùn yìí àwọn náà làwọn ọ̀nà tó ṣe pé a lè gbé ìkọ́mọlẹ́kọ̀ọ́ gbà a ti rí nínú rẹ̀ báwo la ṣe lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ látàrí ṣíṣe àkíyèsí a tún rí báwo la ṣe lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gbára àṣà àti ìṣe a tún rí báwo la ṣe lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gbára fífi àmì lélẹ̀ báyà látara lílo ẹyinjú àbí lílo àwọn ọmọ àká wa a tún rí báwo la sì lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ látara kìlọ̀ àtúnrí báwo la sì lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ látara àṣẹni lójú kòkòrò àti ìṣẹ̀rùbani gbogbo àwọn ọ̀nà yìí èyí yòówù tá a bá tọ̀ nínú rẹ̀ pẹ̀lú ẹ̀mí pé a fẹ́ tún ọmọ wa ṣe gbogbo ẹ̀ náà ní tọ́ da ṣùgbọ́n lójú ọ̀nà pé a fẹ́ tún ọmọ ṣe àwọn ojú ọ̀nà yóò tó láti tún ọmọ ṣe láì jẹ́ pé àdúrà tún pẹ̀lú ẹ̀ torí pé ọ̀nà tó dáa jù tí ọ̀nà mi ò sì lè mú láti fi tọ́ àwọn ọmọ wa ọ̀nà làdúà ẹni tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ yóò rọ ọmọ rẹ̀ tọ́ ẹni tọ́lọ̀ ń bá dá dára rẹ̀ gbogbo àwọn mẹ́tọ́ọ̀dì tá à ń sọ yìí o àlọ́ lásán ní ọjọ́ kọ́lọ̀ wọn bẹ lẹ́dàá kọ́ bá tún àwọn ọmọ wa ṣe kó sọ àwọn ọmọ wa lọ́mọ alálùbáríkà ẹ̀kọ́ tó dáa téèyàn máa lóru rẹ̀ táyé rẹ̀ máa dáa tọ́run rẹ̀ máa sùn wà ọlọ́run kó fún àwọn àtàwọn ọmọ wa ẹ̀kọ́ burúkú tí ṣe sábàbí orí ibúláyé orí ibúlálùkìyàmà ọlọ́run má fi ṣe àdánwò fáwọn àtàwọn ọmọ wa àtàwọn òbí wa àtàwọn olùkọ́ wa ọlọ́run ọba kó ṣe gbogbo alọ́mọ àlìjẹ́nà ọlọ́run ọba ètò ti dáa náà ọ̀rọ̀ kálukú wa ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá wa tún ṣe kó bá wa tó síbi tó dáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. torí kó arí ẹni tí ń pamọ́ sẹ́yìn sírò ẹni tí ń gbé síwájú níbi ikùn sí àyà àsìrò àwọn ẹni tó ṣe kó wọ́n gbé sí kẹ̀kẹ́ gbogbo bá ṣe wù wá ká gbé ọmọ wa Islam ò sọ pé pípọn ni ẹ pọn kò sì sọ pé ẹ gbé sáyà ẹ gbé síkùn kò sì sọ pé ẹ gbé sí kẹ̀kẹ́ àmọ́ gbogbo bí tẹ bá gbọ́ ọmọ sí ẹ jẹ́ káànú ọ wà sọ eléyìí ni tó jà nítorí pé ó fẹ́ dàbí ìgbà táwọn Áfíríkà nìkan là á máa pọn mọ́ àwọn ẹ̀yà míì lé ayé wọn pọn mọ́ so ń bẹ́ẹ̀ nu ẹni tó gbé ọmọ sáyà tó bá fọwọ́ ọ̀tún gbé tí ọwọ́ bá ń ro yóò tún fọwọ́ sí gbé sọ̀ngbà táyì sùn dáyé pé kẹ̀kẹ́ ọmọdé wà tí wọ́n ń gbọ́ máa sí àtúnrẹ́ ni tí ń ti ọmọ lọ gbogbo eléyìí kò sí wàhálà ń bẹ̀ bó bá ṣe rí pọ́rọ̀ ọlọ́run gbọ́ máa rẹ kò sí wàhálà sátìjọ́ jẹ́ pé àánú ńlọ́gbàwájú nínú gbogbo bó ṣe gbé ọmọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní tí ọmọ tó bá lòun ò ṣe Islam mọ́ tí bàbá lè kọ́ lọ́mọ àbí ìyá tí wọ́n lè kọ́ lọ́mọ
àkọ́kọ́ ni pé ẹ kọ́ lọ́mọ àbẹ́ kọ́ lọ́mọ tó bá ti lóun ò ṣe islam mọ́ kò sí relationship kankan mọ́ láàrin yín àti ẹ̀ tó ti lọ lọ́tọ̀ ẹ̀yin náà ti lọ lọ́tọ̀ ẹ̀yà àfi tó bá tún padà sí di islam yìí so kò nídìí pé ká jẹnu yà bóyá ń gbà míì tí wọ́n bá try títí pé kó padà sí islam tí ó bá padà làwọn bàbá màmá máa ń sọ bẹ́ẹ̀ páwọn kọ́ lọ́mọ kò nídìí ká sọ pé kọ́ lọ́mọ nítorí possibility wà kó jẹ́ pé padà sí islam yẹn lẹ́yìn tẹ́yìn ti sọ pé ẹ kọ́ lọ́mọ sọmọ yín náà ni ó sì tún máa jẹ́ torí ẹ má pẹ́ kọ́ lọ́mọ ṣùgbọ́n relationship tó wà láàrin yẹn ti bàjẹ́ ẹ wá ṣiṣẹ́ tọ̀ bàtọ́ ti di káfíìrì yùn kò sáàyè fún ma lọ́dọ̀ yìí ẹ gbọ́dọ̀ sọjúlẹ̀ fún ma kó tí ẹ gbọ́dọ̀ dé sàkání yìí má ẹ sì fi hàn pé tọ̀ gbogbo tó wà láàrin wa ló ti bàjẹ́ yìí o so máa lọ sí ibi tẹ́ tìjọ́ máa bára yín nú jẹ́ ìbànújẹ́ kọ́ máa rìn ní gbèrígbèrí lè tiwa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tí irú àdánwò yẹn bá kọ́lọ́ńdà kún kó ṣàánú wa wọ́n nídìí láti dúró déédéé bàbá ò gbọ́dọ̀ jàǹbá ìyá ọmọ yẹn ìyá ọmọ ò sì gbọ́dọ̀ jàǹbá bàbá ọmọ nítorí tí gbogbo wa bá ti mọ̀ pé tí a lè ṣe tọ́mọ yẹn fi lè tètè padà sídìí ẹ̀sìn Islam òun náà ní ká isolate ẹ̀ totally ẹnìkan ò gbọ́dọ̀ dalẹ̀ ìgbà míì bàbá lè isolate ẹ̀ kí ìyá ó tún máa ní contact pẹ̀lú ọmọ yẹn lẹ́yìn kò ní máa tó ṣe láìda mọ́ tó bá yẹ pé kò lè dọ́dọ̀ bàbá kò lè dọ́dọ̀ ìyá gbogbo yín sì fi hàn pé tí o bá padà sídìí ẹ̀sìn Islam kó tẹ̀ má dọ́dọ̀ yín má so ẹ rí i pé irú wọn máa padà tún di mùsùlùmí padà àwọn obìnrin wa ni kọ́lọ̀njẹ́ kún ọgbọ́ kún ọgbà àwọn máa sọ pé ọmọ táwọn bí ọmọ tá ń lọ ọmọ ná gọ́sí tó bá kú lórí báyìí sẹ́yìn mọ̀ pé náà ni Islam ò sọ pé kẹ́ẹ̀kan bí ma Islam fẹ́ kẹ́ẹ̀ bí ma tí ó ṣe Islam tá a fi pọ̀ tá a ń jẹ́ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi pípọ̀ wá sí fáàrí níwájú gbogbo àlùmọ́ yòókù ń jọ gbẹ̀ndà kìyàmù ẹ sì máa kófin Ọlọ́run torí pé wọn à lò Nàìjíríà iná lọ fa ni gbogbo rọ́bìṣì sì lè wà sẹ́mi kófin Ọlọ́run ni pé tó o bá ti lóò ṣe Islam wọn pọ̀ ni sẹ́lẹ̀yìn náà láàmú ṣẹ̀ṣẹ̀ sọ pé má délé wa má wàá lé wa mọ́ so the least you can do ó ní pé kọ́ má dọ́dọ̀ yìí mọ́ bàtà àlófin tí wọ́n ń tẹ̀lé torí pófin Ọlọ́run nínú hadith Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní pé man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá ti lóun ò ṣe Islam mọ́ ẹ pa ìtumọ̀ rẹ̀ nù kì í ṣe pé máa túmọ̀ rẹ̀ directly pé ẹni tó bá ti yẹ́sìn rẹ̀ padà ẹ pa ní ìsìn tó bá lóun ò ṣe Nasraniya mọ́tọ́wọ́ Yahudiya ta ni ó pa ṣebí al-kufru millatun wahida ni àbí òye wa èèyàn lóun ò ṣe légún mọ́ ń dolóró ìjọba rí ó ṣe gbogbo akẹ́kẹ́lá ń fọ́ọ̀dì gbogbo ẹ̀ sáfù burúkú náà wọ́n jọ tò sí so mo rò pé yé wa àmọ́ tùmọ̀ àdìsí yẹn ni pé ẹni tó bá lóun ò ṣe Islam mọ́ kí ni ìdájọ́ rẹ̀ kápá ni fẹlẹ ìjẹbù ti ṣe jẹmẹ o lẹ́yìn náà kí ni wọ́n rí inú kúfúrú gan tí wọ́n fi ń di kòkòfàr ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́rí tí ń di kèfèrí yẹn tẹ́lẹ̀ náà kì í sọmọ gidi kò kọjú sí Islam nítorí pé ẹnìkan ò ní mójútó Islam yìí kó wá sọ pé òun ò ṣe má kò sí ẹwùjọ́ tá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe sulhul Hudaybiyah pẹ̀lú àwọn kòfàr Quraysh ọ̀kan bẹ́nu tírítì yẹn tó le gan fáwọn mùsùlùmí láti gbà kí ni nǹkan náà ó ní pé anybody tó bá wá nínú àwọn kòfàrù Quraysh tó lóun fẹ́ di mùsùlùmí tó lọ bá nàbí Madina kánàbí ò lè àmọ́ gbogbo ẹni tó bá wá nínú àwọn mùsùlùmí tó bá bá àwọn kèfèrí Mẹ́kà pé òun fẹ́ di káfìrí kí wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ méjèèjì kó di káfìrí ṣé equality wà wà ń bẹ̀ àwọn mùsùlùmí bọkàn jẹ́ débi pé Umar ní bó la ṣe lè máa gbà bó sí anabi ní sọ gbà pé anabi Ọlọ́run ni mí ni ó ní mo gbà ó ní but condition yìí anabi ní sẹ́nìkan bẹ tí Islam ó jókòó lára rẹ̀ tí ó mọ Islam tí ó tún wá filẹ̀ wàláì kò sí torí ẹni ló ṣe jẹ́ pé láwùjọ Yorùbá ẹ̀ mọ́ gbọ́ pé ẹnìkan bóyá ó lè jẹ́ pé bàbá rẹ̀ Abdul Fatai ni òun ti wá di Johnson
wọ́n lè máa sọ pé Fatai Johnson bóun ni Fatai ṣe pàdé Johnson àbí bóun Johnson ṣe bóun ló ṣe rìn pàdé Fatai ṣe é mọ̀ pé nǹkan ti dàrú ń bẹ̀ ọ̀nù ẹ má jẹ́ ó yà yín lẹ́nu kò sí nǹkan yà lẹ́nu bẹ́ẹ̀ torí pé ẹni tí ń di káfíìrì hùn tẹ́lẹ̀ náà ń kọ́ ẹ ṣe mùsùlùmí gidi iná là ń ṣe ń pariwo ojoojúmọ́ ẹ má jẹ́ ajẹ́ ìsìláàmù ọjọ́ lọ́bẹ̀ yọ ẹ jẹ́ amójútó ẹ̀sìn àwọn ọmọ wa ọmọ kan ò sí tí ó lẹ́sìn wàlá kí ni wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì ebó orin ṣe orin kan wà tó lè mú mùsùlùmí kò sí kódà kó tún lo mele kó lọ àpàlà kò lè rí mùsùlùmí gidi mú torí pé bí wọ́n ṣe ń lù lẹ́yìn ṣàdúrà pé mo dúpẹ́ fọlọ́run o tí ò firú àdánwò tó gbé báwọn eléyìí tí ò fi dán mi wò so ìdí nu tó fi jẹ́ pé tá a bá mójútó ẹ̀sìn àwọn ọmọ wa kò sí mùsùlùmí náà tó yẹ pé ìsìláàmù yìí yóò ráyè jókòó lára rẹ̀ yóò wá filẹ̀ kò sí eléyìí jẹba ẹ rí i pé àwọn bàbá mi náà àtàwọn ìyá mi ó dùn sọpọ́ ọmọ di káfìrì sẹ́fẹ̀yìn náà lẹ́ líìdì wọn lọ sí di kófòrò skul wà tó jẹ́ tàwọn mùsùlùmí tó yẹ kí wọ́n á ti train ọmọ on both Western and Islamic knowledge ẹ wá sọ pé skul àwọn mùsùlùmí ò standard abẹ́ẹ̀kọ́ ni school church ló standard wọ́n á mọ ọmọ lọ Catholic school Baptist school St. Paul school at the end of the day ọmọ náà máa di bàbá wọn tí ń bẹ lọ́rùn kíníkan ní forúkọ rẹ̀ kíjọba rẹ̀ dé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ibi tẹ́ náwó sí owó ṣèṣọ bú so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá nínú ilé wọn wọ́n ń sọ̀rọ̀ Islam dá ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wọ́n ń sọ̀rọ̀ Islam dá nínú ilé wọn tó bá ti fẹ́ mú bad samples wá Islam mùsùlùmí náà ni mùsùlùmí ni wọn náà sì pera rẹ̀ ọmọ pé gbogbo ń tọ́ ń sọ ṣé bá ti sọ ọmọ ń kẹ́kọ̀ọ́ látara àṣà yín gbogbo ń tẹ́ ń sọ ọmọ ọmọ develop ẹ̀ ike Islam gbogbo kéétì ẹ̀ dá ńjọ́ kan ayé yìí ẹ gbogbo rubbish ló kúnú ẹ̀ kíní kan ló kúnú ẹ̀ lọ́ba di lọ́la tó ọmọ bá di kèfèrí kíní tí ń yọ lẹ́nu ṣèbọ́nà tó san fún náà ni ọ̀pọ̀lọpọ̀ màmá ńlọsọ̀rọ̀ rẹ̀ dọ̀tọ̀ ọmọ rẹ̀ lóbìnrin tó yẹ pé jìlbáàbù tó máa ń wọ̀ tí ń jẹ́ kó jọ mùsùlùmí gidi akramakumullah ìyá ó sì máa kí sísọ́ọ̀sì bọ́ yóò máa gé yóò máa dáná sun yóò máa gé pé ilé yìí èmi pẹ̀lú rẹ̀ jọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni ẹsẹ̀ kẹsẹ̀ bọ́ ṣòkòtò láì sọkùn kò wá ní jẹ́ kó ọmọ sẹ́sì ọmọ padà dẹni tí ń wọ mínísíkẹ̀tì yóò padà dẹni tí ń ṣèṣe káfìrà tọmọ bá wá di pé kò ṣe Islam mọ́ kí lẹ̀ ń pariwo sí náà rí ṣebí ní tẹ́ fẹ́ kọ́ ọmọ jẹ́ náà lọ jẹun ọmọkùnrin ńkọ́ ó ń lọ sí yunifásitì ó ń tún lọ lé kíó níbi títí lọ yunifásitì àwọn ọmọ gbọ́n gan o àwọn òbí ni máa bàtọ̀ máa jẹ́ ń gbà mí ní gbogbo gbà bánabi ṣe sọ ó láwọn bàbá àtìyá náà ní sọ máa dídàkudà ọmọ skul ni wọ́n fi sí lóòótọ́ ṣùgbọ́n òun rí i pé òun ní lẹ́jọ́ time gbogbo àsìkò yóò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ òun ọmọ kíó láyé òun tí òun lọ kọ́ kíó bẹ́ẹ̀ lẹ́rìí táwọn ọmọ ń wá lé kíó tó yẹ pé yunifásitì wọ́n fi wọ́n sí wọ́n ti kọ́ kíó débi kọ́ ọmọ mi ọmọ sọ Arabic ẹ mọ̀ wò pé àwọn bàbá rẹ̀ kọ́ mọ̀ pé sẹ́lẹ̀ kíó la fi ọ́ sí ni ok ṣé tí nǹkan ẹni bá di méjì sáà máa bínú sí ni láì bínú sí àwọn ọmọ ọlọ́mọ yín táwọn try kò sì béèrè kọ́bọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ rí fún lè kíó ó lè jẹ́ pé òun náà ní tún struggle ọmọ mi ń lọ sí school tún sọ̀kadà lọ́nà tí ó fi lè sponsor ara rẹ̀ fáwọn nǹkan mí yẹn so ọmọ wa ti ń gbẹ̀sìn yé gbogbo àwọn ìwà garagara ti ń dínkù nínú ara rẹ̀ bàbá rẹ̀ ọmọ wa wò pé bóòlù ṣe ń ṣe báyẹn ṣé lè kí ó ní mo rán ọ lọ ni mo rán ọ lọ sí yunifásitì ọ̀ ń lọ lè kí ó gbogbo ẹ̀ náà là ń lọ papọ̀ dáàdi mi no wọ́n gbọ́dọ̀ tún dé lè kí ó má gbogbo orúngbà yẹn kọ́ fàdánù ok sẹ́wọ̀n kẹ́ ń plan fọ́ọ̀mù nù tó bá ya ṣètọ́ni náà bẹ́ńtòsì tí ṣètọ́ni bá padà rọ́mọ wíìn tọmọ náà wà dẹni tí ń lọ wínà sọ yẹ kẹ́ ẹ sunkún kò yẹ kẹ́ ẹ sunkún torí pé ń tẹ plan fọ́ọ̀mù náà lọ́ọ́ má gbé so ó ṣe ní láàánú fọ́pọ̀lọpọ̀ òbí wàláhì bàbá tó ṣe pọ̀ náà kì í sin lọ́hùn mùsùlùmí ló kọ́ lásán ni sọ yẹ kí rúurú ọmọ pọ́ ọmọ di káfíìrì ìwọ gán kọ́ ń bọ̀ lọ́wọ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jàre tọ́ wọ́n ní irú àdúrà wo la lè máa ṣe fáwọn ọmọ wa
àdúrà tẹ̀sí fọ́mọ yín náà ni pé bẹ́ẹ̀ ń ṣe ń fẹ́ kó rí fọ́mọ yín ẹ sí ní Yorùbá yín Ọlọ́run ọba gbọ̀yọ̀ gbà torí pé àwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé àdúrà mẹ́ta wà tí ò ní sáláì gbà nínú rẹ̀ ń la àdúrà tóbi bá ṣe fọ́mọ nítorí pé àdúrà tẹ̀yìn ṣe fọ́mọ yín kò sí omi tó lágbára jùlọ torí ẹ máa ṣàdúrà dáadáa fọ́mọ yẹn má ṣe pé torí pé lànà bí pé tóbi bá ṣe fọ́mọ yọ gbà torí pé àtàdúrà àdúrà náà ni àmọ́ àdúrà kọ́ da ni wọ́n ń pè ládùá àdúrà kọ́ bàjẹ́ wọ́n ń pè ní èpè sọ̀tẹ́ ń fẹ́ kó bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó rí fọ́mọ yín ó lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé yín àmọ́ yọ ṣẹ náà ni. akramakumullah ẹ̀yin ò máa rí tí àwọn àgbàlagbà tí wọ́n máa sọ pé lágbájá ara rẹ̀ lọ́lọ́run ti gbàdúrà bàbá rẹ̀ ẹ̀rí kan àwọn bàbá wọn máa ṣàdúrà fún gbogbo ọmọ bàbá mi jìyà gan lórí bí ó ṣe dáa fọ́mọ àfi kọ́ lọ́n bá foríjì àwọn òbí wa màmá mi jìyà gidigidi lórí bí ó ṣe dáa fọ́mọ kọ́ lọ́n bá foríjì àwọn òbí wa so bàbá yóò máa ṣàdúrà yóò máa ṣàdúrà yóò máa ṣàdúrà torí pé gbogbo bàbá rere gbogbo màmá rere ó wù wọn kó dáa fáwọn ọmọ àwọn ju àwọn lọ so àdúrà táwọn wá ń ṣe ohun tí wọ́n ń ṣe tọkàntọkàn lóru lọ́sàn nígbà tó lọ́n bá gbà sí ẹ̀kan rí ti ń da fọ́ọ̀mà ni torí ẹ̀ lẹ́yìn àṣẹ sọ pé ibi tádùá bàbá àti màmá kálukú wa gbà lé lórí dé ibẹ̀ lábára wa káwọn náà ọmọ wa wò kí lẹ́ ń ṣe fáwọn ọmọ tìyín ṣé pè ní àbádùá àdúrà ní kẹ́ẹ̀jẹ́ ká máa ṣe fáwọn ọmọ wa kọ́dọ̀ ọmọ tó ṣe ti ń bí wa nú ẹjẹ́ á mú mára ká ṣàdúà fún ó pé ju ká ṣépè fún lọ nínú àwọn àdúrà náà làdúrà tá a máa ṣe fáwọn ọmọ wa nígbà táwọn náà wà kékeré tí wọn ti lè dádúrà ṣe fúnra wọn pé u'idhuka bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli aynin lamma. eléyìí jẹ́ àdúrà tẹ́ fi máa wá sọ fáwọn ọmọ níbi gbogbo àṣetán àti níbi gbogbo kòkòrò bí ejò bí àkekèé bí kíníkan àti níbi gbogbo ojúkójú ojú tí ó wo tọmọ tí ó bá tọmọ jẹ ojú tí ó ṣe kíni gbogbo ẹ kò nídìí pé kójú ọ̀rọ̀ ọ̀fọ́ kò nídìí pé kíni ó jó àwọn èsè àwọn tí wọ́n máa ṣàdúrà bí ẹni ṣépè àbí tí wọ́n máa ṣépè bí ẹni ṣàdúrà tí wàá kàn ní pé asádi Ọlọ́run asádi fún ọmọ yìí pẹ̀lú àwọn gbólóhùn Ọlọ́run tó pé níbi gbogbo aburú gbogbo ṣetán àti níbi gbogbo aburú gbogbo kòkòrò àti níbi gbogbo aburú gbogbo ojúkójú so àdúrà yẹn máa ṣe fáwọn ọmọ yín ó wà nù Hisnul Muslim so ẹ máa wí fáwọn ọmọ yín ẹ lè mú ọmọ yín kọ́ wà wájú yín kẹsì ṣàdúrà yẹn fún so ẹ sì lè ṣe fáwọn ọmọ yín lápapọ̀ u'idhu awladi bi kalimatillahi tammati min kulli shaytanin wa hamma wa min kulli aynin lamma. bákan náà tó bá jẹ́ pé ẹ bá fẹ́ ṣàdúrà fọmọ yín tó ti dàgbà náà lédè lárúbáwá Allahumma aslih li awladi Ọlọ́run bá mi tún àwọn ọmọ mi ṣe wahdihim wasaddidhum fọnà máa wọn fi wọn ṣe kòńgẹ́ so eléyìí ń bẹ nínú àdúrà tẹ̀lé máa ṣe fún àwọn ọmọ yín. wọ́n ní bàbá tó bọ́ ọmọ wí tó ọmọ fi kú ó lù lálùpà kò sì gbèrò láti pa ọ̀rọ̀ oríṣi méjì ló wà nínú ṣẹ̀ríà lórí eléyìí. àwọn èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ sọ pé tí bàbá bá lu ọmọ pa àní pa nítorí ẹ̀ la yuqadul walidu bi waladihi hadithi kan wá bẹ́ẹ̀ ṣùgbọ́n hadithi náà ló dá ìyapa ẹnu lẹ̀ sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ pé tí bàbá bá lu ọmọ pa àní pa nítorí ẹ̀ wọ́n wá sọ pé wal ummu min babin awla bẹ́ẹ̀ náà nìyà tó bá kọ́ àwọn lu ọmọ pa kò túmọ̀ sí kí wọ́n káre o ẹni re ní tẹ̀tí ẹ̀ lu ọmọ tí yín pa so ìtumọ̀ rẹ̀ ni pé ntí ó fà bànújẹ́ fún ìbànújẹ́ láéláé ò ní wọ́n ṣe o irú ẹni tó bá jẹ́ pọ̀ ọmọ rẹ̀ bá kú gbọ́wọ́ rẹ̀ kò lè gbádùn mà gbogbo ìbànújẹ́ yẹn ó máa dọ̀tun lọ́kàn rẹ̀ kí ni ọmọ fẹ́ ṣe táfi wá pa àwọn ẹlòmíì burú bàjẹ́ o wọ́n lọ́mọ ò ní jẹun wọ́n dé mára bẹ́ẹ̀dì wọ́n tún tilẹ̀kùn máa gbogbo ntọ́ ma sì lè jẹ kọ́ má bàa kú wọn ò ní gbé sínú yàrá pẹ̀lú ẹ̀ ọ wá lè travel jọ méje ẹ̀hìn kókò ọmọ wọn wà á bà ẹ̀hìn tó ká sọ̀ra o ẹlòmíì sì wà
tó yẹ pé torí pé ọmọ jalè wọ́n lè lọ waná wọ́n dà sínú ayọ̀ stainless wọ́n á ní kọ́ ọmọ tẹ́wọ́ wọ́n wá gbé ayọ̀ àwọn náà ní lè fọwọ́ gbé ayọ̀ o ó lè jẹ́ plier wọ́n fi gbé o wọ́n wá ní kó wọ́n tẹ́wọ́ kó wọ́n gbélé torí kọ́ ọmọ bàa jalè mọ́ ẹ wọ àwọn àkàmọ́tò so gbogbo eléyìí ò sínú tọ́ da so tẹ́ bá lọ́mọ òní kú tọ́mọ bá kú ńkọ́ so ẹlòmíì kò ní wo ohun tó ń fẹ́ fi gbá ọmọ àti bọ́ ọmọ ṣe má ó lè da nǹkan bu ọmọ láwùjẹ tọmọ ọba bẹ́ẹ̀ kú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́rí tó ya dìndìnrìn omi àtọwọ́ àwọn òbí wọn ni lúlù ńlòkulò wọ́n fi sọ ọmọ dòpònú so kọ́ da bẹ́ẹ̀ o àá ṣe bí bàbá tiẹ̀ ò lu ọbẹ̀ ìyá rẹ̀ ò lu ọbẹ̀ ló fi mọ̀ pọ́ gbọ́n kí ló dé tí wọ́n gbọ́dọ̀ dá méjì ọmọ tiẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin tó bá wá pa ọmọ rẹ̀ apá kan nínú àwọn olùmọ̀sọ́pá ní pa nítorí ẹ̀ apá kejì sọpá pa torí pé àdìsí yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn kò sì sí ìyàtọ̀ láàrin bàbá pa ọmọ àtọmọ pa bàbá ṣebí tọmọ bá pa bàbá pọ̀ ọmọ kí ló dé táwọn ní pa bàbá nítorí pé òun náà pa ọmọ rẹ̀ sẹ́mi ju ẹ̀mí lọ so apá kan náà àwọn olùmọ̀lọ́sọ bẹ́ẹ̀ tàtibá àti bí ká ṣọ́ra tọ́ wọ́n ní ọdún wo lọ́mọ òtò tá a fi máa.